Ayé tó tó mọ́júbà ọmọ aráyé. Ọmọ pé ẹ lọ́kùnrin àtàtà ọmọ jayéjayé. Ṣáájú ohun gbogbo, ẹ jẹ́ ká fìbà f'Elédùà, ọba mọ́nímọ́ní, ọba mọ̀yànmọ̀yàn, ọba tó ní ká máa bẹ tí a sì ń bẹ, ọba tó ní káyé wà táyé wà, ọba tó bá ní táyé ò bá símọ́ kò sẹ́ni tó lè bí lọ́wọ́ ẹ̀ wò. Adúpẹ́, adúbà, ajúbà, ẹ ṣeun. Ìyá mi báwo ló ṣe oyin ni, ẹ má bínú sí mi. Aago mi ló ṣe mẹ́nàmọ́ná, mò ń wo aago, n ò mọ̀ wípé aago ti dúró láti bí wákàtí kan sẹ́yìn. Ẹ má fi ṣèbínú. Orí ètò àrọ́bá la wà, a tún ti dórí ètò àrọ́bá bí a ṣe ń dé. Mo ní ẹkú lé òun là ń kára lé, ẹrọ̀ wá òun là ń kérò ẹ̀yìn. Ẹkú lé òun là ń kára lé, àwa láò máa wá, ẹ̀yin láò máa bá. Ẹ ṣeun lórí ètò àrọ́bá lónìí. Ẹ ṣeun. Èṣù gbógun ni ṣùgbọ́n àwa láò máa borí, bó tilẹ̀ jẹ́ pé èṣù ò fẹ́ ká ṣe ètò lónìí, ṣùgbọ́n a ó ṣe, yóò sì dùn gbọngbọ́n kan sí láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gbogbo bí ẹ ṣe ń fìfẹ́ hàn sí mi tí ẹ darapọ̀ mọ́ mi lórí ètò àrọ́bá. Bí a ṣe parí ìpàdé OAM ni mo ń wò wípé a tún ní wákàtí kan sí, àṣé àsìkò náà ló yẹ kí a ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n Olúwa ju ohun gbogbo lọ. A dúpẹ́ lórí ètò. Ẹ ṣé bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi. Ẹ ṣeun. Mojúbà gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, mojúbà ẹ̀yin gbogbo ẹ̀yin pèdèpèdè, ẹ̀yin tí ẹ ti ń sọ̀rọ̀ kí n tó máa sọ, ẹ̀yin tí ẹ ti ń pèdè kí n tó máa pè. Mojúbà gbogbo ládéládé, mojúbà gbogbo lóyèlóyè. Mo tún júbà yín sórí ètò àrọ́bá lónìí. Ẹ ṣeun gbogbo bí ẹ ṣe ń fi ìfẹ́ hàn tí ẹ ń darapọ̀ mọ́ wa lórí ètò àrọ́bá pátá la rí. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Orí ètò yìí la ti ń gbé àwọn àṣà àti ìṣe Yorùbá lárugẹ. À ń gbé àwọn àṣà àti ìṣe wa lárugẹ. Ẹ sì rí pé lábala la ní wọn lórí ètò yìí. A ní abala tí a sọ ní ìtumọ̀ orúkọ. A ní abala ẹwà èdè àti ìtumọ̀. A ní abala àkànlò èdè. A ní abala ìtàn. So lábala la ń ṣe lórí ètò yìí. A sì fẹ́ kí a máa di ohun kọ̀ọ̀kan mú lórí ètò yìí. Jọ́ tí a bá ti wá sórí ètò ká kọ́ ẹ̀kọ́ kan ká tó lọ sílé. Bí a ṣe ń ṣe nìyẹn lórí ètò. Ọmọ aráyé, èmi a máa sọ fún wa wípé Yorùbá ló làṣà, Yorùbá ló lèdè, Yorùbá ló ní ẹwà èdè. Ẹ ṣeun gbogbo ẹ̀yin ìyá mi bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ẹ ṣé bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa fún ìfẹ́ tí ẹ fi hàn. Ìyá mi báwo ló ṣe bẹ̀rẹ̀? Ẹ ṣeun bí ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí ètò àrọ́bá ti àṣálẹ́ yìí. Bó tilẹ̀ jẹ́ pé àpẹ́ wọlé, ṣùgbọ́n bí ẹ ṣe ń fìfẹ́ gbà, ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ fi hàn sí wa. Yorùbá ló làṣà, àwa la lèdè, àwa la ní ẹwà èdè. Ọlọ́run ọba ló forí ẹwà fákùkọ. Tí a bá wo gbogbo ẹ̀yà,
a ó rí pé Yorùbá lọ́lọ́run yọ́nú sí jù, lọ́lọ́run fún wa ní, Ọlọ́run nífẹ̀ẹ́ wa lọ́pọ̀lọpọ̀ fún àwọn ohun mèremère tí Elédùà ṣe fún wa, tó ṣe sí àwọn sàkání wa. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá rántí pé ọmọ Yorùbá ni mí, inú mi á dùn, ayọ̀ mi á kún, ayọ̀ mi á kún. Ẹ ṣé bí ẹ ṣe mò ń rí ọwọ́ gbogbo yín lórí ètò, mò ń rí ọwọ́ yín. Ṣùgbọ́n lónìí ohun tí a ó sọ, àṣà wa ni, a wá fẹ́ gbé wọnú ètò ìdílé. Ohun tá a fẹ́ pẹ̀kẹ́lù nìyẹn lónìí. Àlejò wa sì ti wà níkàlẹ̀, àlejò wa ti wà níkàlẹ̀. Ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé nígbà tí a bá bẹ̀rẹ̀, àwọn èèyàn ó sì pàpà máa darapọ̀ mọ́ wa lórí ètò yìí lónìí. Tí a bá adí òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Bí ọ̀rọ̀ bá sọnù, òwe la fi wá. Bọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. A ní abala tá à ń pè ní abala parí òwe yìí lórí ètò àrọ́bá. A ní abala tá à ń pè ní ìyá mi. Ẹ ṣeun bàbá wa, ẹ kú ìrọ̀lẹ́ o, ẹ kú ètò. Ẹ ká àṣálẹ́ o. Ẹ kú ètò. Ṣé ẹ gbọ́ mi dáadáa àbí kí n increase kí? Kétékété ni mò ń gbọ́ yín, mò ń gbọ́ yín dáadáa. Bá ṣe fẹ́ kí ìlú wa rí nílùú wa Nàìjíríà lélẹ̀, kí nẹ́tíwọ̀kì ó máa dá wa ní agara. Bẹ́ẹ̀ ni o, ó ti ẹ̀rọ nígbà tí ẹ ṣe ìpàdé ń ṣe ètò lọ́wọ́ tí nẹ́tíwọ̀kì ṣe bákan. Mo wá rò títí pé kí la lè ṣe gan-an tí nẹ́tíwọ̀kì tiwa ní òtí ẹ̀ fi wá. Kéèyàn wá èèyàn lè bá yẹn sọ̀rọ̀ fún ìṣẹ́jú kan kí nẹ́tíwọ̀kì má ṣe. Bẹ́ẹ̀ nígbà tán ní kí n pe bàbá wa sórí WhatsApp ní nẹ́tíwọ̀kì tẹ́ fi bá wọn sọ̀rọ̀ lórí Facebook náà láfi sọ̀rọ̀ lórí WhatsApp yóò mọ kọ́ọ̀tù náà ni. N tó máa ń ṣe, n tí mo ṣe sọ, èmi náà sọ bẹ́ẹ̀ torí mo ṣe ètò kan lọ́jọ́ sí bàbá ọba kábíyèsí tó gbé wá, wọn ò lè connect, wọn ò lè bá mi sọ̀rọ̀ through Instagram. Mo wá lo audio WhatsApp fún wọn. Bẹ́ẹ̀ni. Audio WhatsApp network tó ń máa ń lò kò ń strong tó fídíò. Lọ́pọ̀ gbà mo tí mo kàn sọ fáwọn èèyàn lọ́jọ́ ẹni pé ohùn baba lásán lẹ máa gbọ́, ẹni gbọ́ ẹni rójú wọn. So tí tó ẹ bá ṣẹlẹ̀ nígbà míì, la ṣe máa ń lo bí phone call náà ni. Ẹ kàn pè wọ́n sórí, ẹ sọ pé tó ẹ fẹ́ pè wọ́n sórí fóònù ni, sórí fóònù làwọn èèyàn ti máa gbọ́ wọn. Bẹ́ẹ̀ni. So ohun tó ṣẹlẹ̀ nìyẹn. Ìyá wa lẹ́sìn sì ti darapọ̀ mọ́ wa. Mo ti rí wọn bẹ́ẹ̀ yẹn. Ẹ ṣeun ìyá wa, kélédùà ṣàánú wa lórílẹ̀‐èdè wa ni. Tó wá jẹ́ pé kí nẹ́tíwọ̀kì má tiẹ̀ lè dúró fún ìṣẹ́jú kan, kẹ́ má rí èèyàn bá sọ̀rọ̀ ní ìṣẹ́jú kan, a máa dùn ni lọ́pọ̀lọpọ̀, a máa dùn ni lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò Ìyá mi Alexis Promotion. Ẹ ṣé bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa fún ìfẹ́ ńlá tí ẹ ní sí wa àti bí ẹ ṣe nífẹ̀ẹ́ èdè wa. Àdúpẹ́. Ẹ ṣé. Wọ́n ní ọmọ àlè ní fọwọ́ òsì júwe ilé bàbẹ̀. Bẹ́ẹ̀ni. Kò sì ń ṣọmọ àlè ọmọ ìyàwó Adéníkẹ́, àwọn ní Nikki Mission Foundation, àwọn náà ti wọlé. Ẹ ṣeun gbogbo ẹ̀yin ìyá mi tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò àrọ́bá. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Èmi a máa sọ ní gbogbo ìgbà ní pé ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti rántí wípé ọmọ Yorùbá ni mí, inú mi a máa dùn. Torí Yorùbá ló ní àṣà, Yorùbá ló ní èdè, àwa la ní ẹwà èdè. Elédùà dìídì fún wa ní orí ọ̀fẹ́ yìí ni. Ó dìídì fún wa ní orí ọ̀fẹ́ yìí ni. Láti gbà wáṣẹ̀ wá. Nígbà tí ìyá mi kan ṣe ètò ní ẹ̀kan mo fẹ́ dá sí, ṣùgbọ́n torí àkókò wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀sìn ní àtìgbà wáṣẹ̀ láti ní ẹ̀sìn.
kó tó di pé àwọn òyìnbó aláwọ̀ funfun mú ẹ̀ wá. Ní ayé ìgbà náà kò tiẹ̀ tí ì ṣe à ń bọ Ṣàngó, à ń bọ ya, à ń bọ kíní, òòṣà òkè ni, òòṣà òkè là ń bọ ní ìgbà wáṣẹ̀. Ìgbà tó yá làwọn kan tún sọ pé ààlà, àwọn apá kan ń pè ní ààlà funfun gbò, àwọn kan ń pè ní òòṣà òkè. Wọ́n wá ń fi Ifá ṣe alátọ̀nà ẹ̀. Tí wọ́n bá fẹ́ bá òòṣà òkè sọ̀rọ̀, Ifá ni wọ́n wá ń lò láti fi bá òòṣà òkè sọ̀rọ̀. Nínú ẹyọ Ifá yìí láti wá yọ òǹkà Yorùbá jáde. Ibẹ̀ láti yọ àwọn òǹkà, láti yọ kíní. So bí ó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lẹ̀sìn. So orí ọ̀fẹ́ yìí Yorùbá ti ní láti ilẹ̀ kó tó di pé ẹ̀sìn mìíràn dé ká tó ṣẹ̀ máa wá gbà á mọ́ra wa lọ́wọ́. Tí a bá tún wá wò nípa àṣà wa, a rí i pé àwọn bàbá wa ní àwọn àfojúsùn tó dára àti orí ọ̀fẹ́. Nípa ìwọṣọ la fẹ́ sọ ni, àbí nípa ìmúra, àbí nípa ìbọ̀wọ̀ fún, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí àwọn ẹ̀sìn tó dẹ̀ dé náà tó yẹ pé nǹkan táwọn náà ń padà ń sọ fún wa nù. Ẹ ṣeun, ká wá padà síbi ètò wa lónìí. A sọ pé a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa. Ká wá fojú inú wò sí àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní ayé àtijọ́. Ẹ dúró jẹ́ ń yí TV yẹn lọlẹ̀ díẹ̀. Ó dáa. I told you to review that video. It's too loud. Ẹ ṣeun gbogbo ẹ̀yin ìyá mi tí ẹ darapọ̀ mọ́ wa. Ìyá mi Adéníkẹ́, ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ayaba Kẹ́mi Sínúọlá, ẹ ṣe bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò. Mo ń pe àwọn ènìyàn pé kán darapọ̀ mọ́ wa díẹ̀ náà ní bóyá ká. Ok, ẹ jẹ́ ká sọ àkànlò èdè kan. Mo fẹ́ ká sọ ìtumọ̀ ẹ̀ fún wa. Mo fẹ́ sọ àkànlò èdè kan fún wa, kẹ́ wá sọ ìtumọ̀ ẹ̀. Ojú rẹ̀ já. Tí Yorùbá bá sọ wípé ojú ẹ̀ á já, wọ́n bá sọ pé ojú èèyàn máa já, àkànlò èdè ni. Kí ni ìtumọ̀ ẹ̀ ní Yorùbá? Ojú ẹ̀ máa já ni wípé bí tí nǹkan bá ṣẹlẹ̀, ká ti ń fúnyàn ní ìkìlọ̀, ká ti sọ fún pé má ṣe báyìí, má ṣe báyìí, má lọ bí o, bí a ní pé kọ́mọ kékeré má lo òkè láńgbòdo tó bá dá lọ, nǹkan tójú ẹ bá ti rí wàá fara mọ́. Wọ́n wá ní tí a bá ti wá ń kìlọ̀ fún pé má ṣe nǹkan kan kí nǹkan wá ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú, wá ní ṣebí mo sọ fún ojú ẹ ti já. Bí mi ṣe mọ̀ sí nìyẹn bàbá wa. Bẹ́ẹ̀ náà, ẹ ṣeun. Ohun tí a sọ ni pé ojú ẹni náà yóò rí ọ̀pọ̀lọpọ̀ wàhálà. Ojú ẹni náà yóò rí ọ̀pọ̀lọpọ̀ wàhálà. Ṣùgbọ́n nígbà tí a bá fẹ́ lo àkànlò èdè, òun ni a máa sọ pé ojú ẹ̀ á já. Bẹ́ẹ̀ni. Àwọn tí ò bá gbọ́ èdè dáadáa, wọn ò ní mọ ìtumọ̀ ẹ̀. Tinú, thanks for joining. Àkànlò èdè ni. Gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa pátápátá la rí. Ẹ ṣé Tẹ́mì 968, ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò àrọ́bá. Tinú 1356, ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa. Orí ètò yìí, àṣà wa ni, èdè wa ni. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àwọn ohun kan ṣẹlẹ̀ ní àwùjọ wa tí ò yẹ kó máa ṣẹlẹ̀, tí ò sì ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó tí wá ń ṣẹlẹ̀ báyìí. Àwa gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire, wọ́n ní ajíṣe bí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Àwa ló yẹ ká máa jẹ́ àwòkọ́ṣe rere, ká sì máa jẹ́ aṣíwájú rere nítorí ipò tí Elédùà tò wá sí. Kí ló wá dé tí ọmọ aláṣọ wa tó wá ń wà kísà, tí ọmọ ẹlẹ́ran wa wá ń jẹ gbogbo.
ohun tí a wá fẹ́ fojú inú wò ní orí ètò tòní ní Mínísítà Ibrahim, ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò àrọ́bá. Ohun tá a fẹ́ sọ lónìí, wọ́n sáré sọ àwọn kan fún wa tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa tí ò sì yẹ kí ó máa ṣẹlẹ̀. Mi ò ní lè sọ gbogbo ẹ̀ lọ títí torí àkókò wa. Ṣùgbọ́n àǹkórí ohun tí a fẹ́ sọ ni wípé arákùnrin kan wà, ó mú ìyàwó rẹ̀ láti ìlú Nàìjíríà lọ sí òkè òkun. Tí a bá sì wọnú àwọn ọkùnrin wa, ohun tí wọ́n sábà máa ń ṣe ni pé tí wọ́n bá ti mú àwọn ìyàwó wọn dókè òkun, gbogbo wa ní ìrètí wípé iṣẹ́ ìṣègùn tí ń ṣe nọ́ọ̀sì ó ní owó lórí. Wọ́n á wá fi àwọn ìyàwó wọn sílé ẹ̀kọ́ nọ́ọ̀sì. Ẹlòmíì gan tí wọ́n bá pè Nàìjíríà pé ẹ ṣá lọ sí nursing school, gbogbo ohun tí gbogbo wa sọnù. Wọ́n bá ti wá fi àwọn ìyàwó wọn sí ilé ìṣègùn yìí, tí wọ́n bá ti parí, táwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ iṣẹ́, owó tí wọ́n bá ń gbà yóò ti bù áyà débi wípé àwọn ọkọ náà ó ti wá wò wípé ìyàwó mi máa sì ti ń lówó jù mí lọ, ṣẹ́nu mi ò lè ka mọ́. Bí wọn ó ṣe bẹ̀rẹ̀ bí aáwọ̀ ó ṣe bẹ̀rẹ̀ inú ilé tó ti ń dùn tẹ́lẹ̀, á bá di ilé tí èdè àìyedè á wá ṣẹlẹ̀, á bẹ̀rẹ̀. Ohun kan ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ tá a lò tán lọ yìí sí arákùnrin kan tí à ń pè ní Àsíbùkè. Òun ló ṣerú eléyìí fún ìyàwó ẹ̀ tí ń jẹ́ Chiamaka. Ìgbà tó mú délùú òyìnbó, ó di registered nurse. Ìgbà tí ìyàwó wa gba oyè tán, lọ́kọ wa wò wípé ẹnu òun ò ká mọ́, ìyàwó náà ń ṣe èyí tó wù ú. Ẹ̀yìn ọ̀rẹ̀yìn, ọkọ mú ìbọn, ó pa ìyàwó. Ìgbà tó pa ìyàwó, ó wá pe ọlọ́pàá pé tò, ẹ wá mú mi o, òun ti pa ìyàwó òun, ogun inú ayé òun ni òun ti pa. Tó wá yá tí wọ́n sọ pé àwọn ogun ìdílé tó tẹ̀lé òun lọ́pọ̀ gbàgbà bá ṣe àṣemáṣe tán, á tún máa wá parọ́ mọ́ ogun ìdílé. Ó láwọn ìyá tó tẹ̀lé òun, àwọn ọ̀gbáǹjẹ tí wọ́n wá ni wọ́n jẹ́ kó ń ṣe àṣemáṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa pátápátá ni mo rí. Ẹ ṣeun. Dámì, ṣé tí ẹ darapọ̀ mọ́ wa? Oyinda, thanks for joining. Ẹ ṣeun tí ẹ ń darapọ̀ mọ́ wa lórí ètò àrọ́bá. Ohun tó ṣẹlẹ̀ láàrin arákùnrin àti arábìnrin yìí rèé, débi wípé ọkọ ṣe ikú pa ìyàwó. Ìgbà tí a wá wo gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ lọ ní ìlú Dallas ní eléyìí tí ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà. A tún rí arákùnrin kan náà tá à ń pè ní David. Ohun rú ẹ̀ náà ló ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ àwọn bíi cases mẹ́jọ ni mo kó jọ síbí torí àkókò wa mi nílé kà ní ẹyọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ohun tí ó parí ẹ̀ ni wípé àwọn kan sọ wípé ẹnu àwọn ò ká ìyàwó àwọn mọ́. Nígbà tí owó ti fi ọwọ́ wọn, wọ́n ti di pé wọ́n ń rùgà sí wọn. Àwọn ọkọ wọ́n wá wò pé ńgbẹ̀nu ò bá káwọn mọ́. Ohun tó ń máa ṣe ni pé kóhun kú kán ìhẹ́ tó wá fẹ́ kán ìbọn ni. A rí àwọn kan tí wọ́n mú hámà tí wọ́n fi fọ́ ìyàwó wọn lórí. A rí àwọn kan tí wọ́n so ìyàwó wọn mọ́ ìdí ọkọ̀ tó ń wọ kiri torí ẹ̀ fi fọ́. Ọ̀kan tiẹ̀ pa ìyá ìyàwó àti ìyàwó. Ó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Mo sì nígbàgbọ́ pé àwọn ìdílé kan sì tún korú ìṣòro yìí. Àṣà wa sọ wípé ọkọ ló lórí aya. Ìjẹ́ kínní yìí ló wá kó sí àwọn ọkùnrin òde òní lórí ni tí a fi ń wá hurú ìwà yìí ní àwọn àwùjọ wa wípé ìyàwó mi kò yẹ kó lówó jù mí lọ. Pé tó bá sì ti lówó jù mí lọ, ohun tó kàn ní pé kí n pa. Mo fẹ́ kí á tó ohun tí a fẹ́ sọ̀rọ̀ sí lónìí ni. Ṣùgbọ́n kí ẹ tó wá mẹ́nu bà àwọn ọ̀rọ̀ yìí, mo fẹ́ kẹ́ ṣàlàyé ara yín fún àwọn èèyàn wa tí wọ́n ń wò wá nílé. Ọmọọba Òní, ẹ ṣeun bí ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí ètò. Ẹ jẹ́ ìṣẹ́nu mi ní déédéé síbí báyìí. Ẹ ṣeun bàbá wa, ẹ kú àtúntò láti àárọ̀.
wọ́n ní mo ṣe eré kò gbè mí ó ní ọwọ́ nǹkan kà nínú Ọwọ́ lọ́wọ́ kankanú ni. orúkọ mi fáwọn aráalé tí ò mọ̀ mí orúkọ mi ni Ìyáàfin Ọmọbọ́láńlé àyàfà ẹ má bínú tẹ́ bá ń rán àwọn mẹ́sẹ̀jì oríṣiríṣi ọmọ mi ní péjì ọmọ mi ni mo fi wọlé bóyá àwọn mẹ́sẹ̀jì ó mọ̀ wẹ́ màá wá gbà wọ́n ní orúkọ mi ni Ìyáàfin Ọmọbọ́láńlé àyàfà Mákindé olóòtú ètò yìí ní òkè òkun mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin àti obìnrin mo kí yín mo ní ẹ kú dédé wò ibi tẹ́ bá ti ń gbọ́ wa mo kí yín káàárọ̀ ní ibi tẹ́ bá ti ń gbọ́ wa mo kí yín káàsán nílùú tí ẹ bá wà mo sì kí yín káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń kọ́ wa tẹ́ ti ń gbọ́ wa etí wa ò ní di o ojú yín ò ní fọ́ ní àṣẹ Èdùmàrè a máa rí yín bá olóòtú yẹ gbé lẹ̀. Ẹ ṣeun. Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ni kí aya kó lówó ju ìyàwó kó lówó jọkọ lọ? Kò sí nínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nípa ìṣe wa ní àwọn ibìkan nílùú wa Nàìjíríà wọ́n ti gbàgbọ́ pé ọkùnrin ló gbọ́dọ̀ jó lórí ó sì wà lára nǹkan tí ò jẹ́ kí Nàìjíríà ó tòrò dọ́là bí bóyá kó sọ pé ọkùnrin ló gbọ́dọ̀ lówó ilé yóò gbọ́dọ̀ ló gbogbo àwọn mẹ́sẹ̀jì yìí. Daniel David please call Daniel for me to come and log out here. So ó ní bóyá kí ọmọ lówó kí ọkọ kíyàwó kó lówó ju ọkọ lọ ó náà ni mo rò wípé ó náà ló jẹ́ kí a lè rí àwọn èèyàn tó wà ní òkè nílùú wa Nàìjíríà torí wọ́n rò pé ọkùnrin ló lè ṣe ọkùnrin ló gbọ́dọ̀ wà lókè tí àbá mú ìyẹn ká mú dúró nílùú wa Nàìjíríà ìlú wa Nàìjíríà ò lè tòrò nítorí tá bá ní pé nǹkan tá ń pè ní ìgbéyàwó ni ìṣọ̀kan láti kọ́kọ àti ìyàwó tán bá jọ wà papọ̀ ìṣọ̀kan máa wà márèjì náà ó sì ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n tó bá ti rò pé obìnrin yóò gbọ́dọ̀ gòkè o eléyìí ló gbọ́dọ̀ èmi ló gbọ́dọ̀ gòkè o nǹkan tí ò lè ṣiṣẹ́ ni bìkan sọ pé láyé ìgbà yẹn àwọn ìyá wa bí wọ́n ṣe lówó tó bí bàbá wa go bá lówó wọ́n lè má mọ̀ kò sẹ́ni tí ó mọ̀ bóyá bàbá ló lówó baálé mi ọlọ́run mi ni wọ́n máa ń pè bàbá wọ́n máa ń pè ọkọ wọn ní ayé àtijọ́ nígbà míì gan tó yẹ pé tí bàbá wa bá ṣe bóyá a fẹ́ ra ìwé iléèwé àbí a fẹ́ sanwó léèwé ìyá wa máa lówó yẹn á ti fún wa á sì sọ fún wa pé ọkọ mi dákun bá ń gbowó yẹn padà lọ́wọ́ bàbá yín o nítorí wípé ìyá yẹn ní lọ́wọ́ ṣùgbọ́n ti rò pé ọkọ ló gbọ́dọ̀ jó lórí so wá gò mẹ́ni tó lówó náà àwọn méjèèjì ṣùgbọ́n láyé ẹ̀sìn yìí mo rí àwọn ẹbí kan tó sọ pé ọkọ ń ṣiṣẹ́ nọ́ọ̀sì bẹ́ẹ̀ ṣe sọ ìyàwó ṣiṣẹ́ nọ́ọ̀sì ọkọ ò níṣẹ́ lọ́wọ́ olóṣìgbè obìnrin wá sí ìlú bí nígbà tí ó rí wípé ìyàwó náà rí tó ti dé ìbáwó náà wá bẹ̀rẹ̀ sí sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ pé gbogbo owó tó máa ń pa ọkọ ló máa ń kó fún àwọn ọ̀rẹ́ tó dẹ̀jọ́ nọ́ọ̀sì náà sí ilé ọkọ wọn ní èèyàn ń ṣe bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ fún ọkọ ẹ̀ lówó náà láti ṣiṣẹ́ ni ìgbéyàwó náà ó sì forí sánpọ́n kó tèmi mọ̀ náà ni wípé wọ́n ní kájọ fẹ́ wẹ́wẹ́wọ́ òun ni ọwọ́ fi mọ́ bí ọkọ bá lówó lọ́wọ́ tíyàwó náà ní tiẹ̀ àjọ parapọ̀ ní ìṣọ̀kan o lè mímọ̀ nínú ìgbéyàwó tíṣọ̀kan bá wà ìkan ò bá lówó jù kan lọ mo róyàwó tó yẹ pé òun ló máa ń lówó ẹ̀dẹ̀ nímọ̀ pé wá tó wá sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ pé ọkọ mi ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò fún kan tó yẹ pé fúnra ẹ̀ ló ra ọkọ̀ yẹn fúnra rẹ̀ orúkọ ẹ̀ ló wà ń bẹ̀ á tún máa sọ fáwọn èèyàn pé ọkọ mi ṣẹ̀ṣẹ̀ rọkàn fún mi ní o ọkọ mi ṣẹ̀ṣẹ̀ rọkàn fún mi ní o tó jẹ́ pé owó ẹ̀ ìṣọ̀kan lèmi rò pé tíṣọ̀kan bá wà láàrin ọkọ Daniel àwọn mẹ́sẹ̀jì tó wọrí kíní èmi ò fẹ́ rí pé tí àìṣọ̀kan bá wà láàrin ọkọ àti ìyàwó ará kẹta gan ìfún ẹbí gan ò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn dẹ̀ tá a bá tún wá ní pé ká fàyè gba àwọn ètí kẹta lórí ìgbéyàwó wa ó tún máa ń pa ìgbéyàwó lára púpọ̀ àwọn mẹ́sẹ̀jì kan wọlé báwọn ṣe máa yọ where are they coming from. So bàbá wa so èmi rò pé kí a má fi ẹ má bínú ẹ̀yin ará ilé ẹ má bínú nǹkan tí èmi rò ní pé ká má gbàyè fún etí kẹta láti mọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ẹbí láàrin ọkọ àti ìyàwó tí a bá ti ń fi ààyè fún ara ẹnì kẹta wọ́n ní wípé ẹlòmíì máa sọ pé suffering and smiling nǹkan tẹ́mi gbàgbọ́ ní pé kò sí nǹkan tí àdúrà ṣe tì
mo wá rí i pé nílùú òyìnbó gan àwọn ẹgbẹ́ kan wà tí wọ́n ní wọ́n kóra wọn jọ tínú wọn ò kí ń dùn fún ìgbéyàwó ìyẹn ò ní gbà wọ́n láàyè ni ibi tí Ọlọ́run bá ń gbé obìnrin wọ́n mọ̀ sọ fún mi pé kò sí ìgbéyàwó tí wọn kì í jà bàbá mi ní Olúwa tó ní ṣọ́ọ̀ṣì àtijọ́ ń ṣe prógáàmù rí tí ìyàwó wọn dẹ̀ wá ń bi iṣẹ́ táriwo ń bọ̀ tó ní ìgbà tó máa pọ́ máa jọ yín láìfù kí ló tó ṣe kúrò mi táriwo wà bàbá wa ní Olúwa ni ẹlẹ́ran ara ni wọ́n ìyẹn ò ní pé bóyá torí pé wọ́n jẹ́ bàbá wa ní Olúwa wọ́n gbọ́dọ̀ jẹ́ sẹ́ǹtì wọ́n gbọ́dọ̀ ṣe báyìí ẹ̀jẹ̀ ń flow lára gbogbo wa ni ẹ̀jẹ̀ ń rí ìgbéyàwó tèmi perfect gbogbo wa láti jọ ń rí ṣùgbọ́n ìyàwó máa pè wá lẹ́ẹ̀mẹwàá pé ọkọ mi dákun o má gbèsù láàyè o gbogbo ọkùnrin kankan ni wọ́n o wọ́n tún wọ́n ń pè àwọn ọkùnrin kan lélérò bàbá wa jẹ́ ń jókòó dáadáa kí lè ṣàlàyé wọ́n ń pè àwọn ọkùnrin kan ní elérò bá a ṣe ní àwọn ọkùnrin tó jẹ́ pé inú wọn máa ń da sí ìyàwó wọn tó bá ń gòkè bẹ́ẹ̀ náà ló ṣe wà pẹ̀lú àwọn ọkùnrin kan tó jẹ́ pé tí ìyàwó bá ṣe ń gòkè inú wọn máa ń bàjẹ́ kí ìyàwó yẹn kó forí ṣe fọrùn ṣe náà inú wọn máa bàjẹ́ ni pé rárá kò ṣe já wọn kó tí wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ ní wípé ẹlòmíì wà tó yẹ pé bóyá ìyàwó yẹn gangan olólógo bóyá òun gangan fúnra ẹ ló yá ògo ẹ ló fún ọkọ pé ó yá máa lò torí pé ojú ọkọ mi ó dà yánú ògo mi tí ìyàwó yẹn bá ti kúrò nínú ilé yẹn mọ́ kò sí nǹkan kan mọ́ nìyẹn ọkùnrin yẹn ó ti tán fún wọn ẹni wọn pé kájọ fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi kí ló tà sí tọkùnrin tọ́nà bá gbéyàwó sókè kí ló tọkùnrin náà ṣe lè dúró ti pé ẹni yóò ṣègbéraga ó ń ṣẹ̀tọ́ ẹ̀ ń lè bàbá lórun yá kò kọ́ bàbá ní kó so oúnjẹ ìṣe so kí wàá mú wá fẹ́ àwọn ọkùnrin wa káwọn náà kàn jọ because àwọn obìnrin ó dà pé díẹ̀díẹ̀ la fi yàtọ̀ síra wa tá a bá fẹ́ kíyàwó kó pẹ́ káwa náà ká jọ ká jókòó tì wọ́n tá a bá ní pé bá a ṣe ń ṣẹnu belebelebele ní gbogbo bàbá jà lè yóò fi lù wọ́n tọkùnrin yóò fi lu obìnrin pa obìnrin náà ò ní dákẹ́ ìkankan náà díẹ̀ nígbà tẹ́mi bá gbà obìnrin mi lè má gbà á máa bọ̀wọ̀ fún wọn náà ni bìkọ́ mi ò tá a bá ní ká máa sọ láti àárọ̀ ó fì síra bìkọ́ mọ́ ṣe kọ́ mi lè tèmi ó yàtọ̀ sí mọ́ ṣe kọ́ mi mo rí àwọn obìnrin mi nílùú lọ́nà tó yẹ pé wọn ò ní abọ́ ní pọ́ọ̀tù ọbẹ̀ ìyẹn tó kọ́ àǹtí ṣé mo lè ra nǹkan wá fún yín kẹ́ bá mi sè é ṣé ẹ̀mẹ́ tó lè ra sí jollof rice kí n sanwó ara àwọn quality tọkùnrin dẹ̀ máa ń wò lára obìnrin nìyẹn kó o lè kọ́ná kó o lè tún lè ṣe kó o lè tọ́jú ọmọ kó o dẹ̀ mọ̀ bó ṣe ń ṣe láwùjọ kí ló tún kù ṣùgbọ́n nínú gbogbo yẹn ọkùnrin míì gan bóyá ìwé ò bá bó bá mọ ná dá tó bá lóorun yá tó bá lóhùn òṣè ó lè mọ̀ dùn torí kò sí ọkùnrin náà tó máa lóde láti ibi iṣẹ́ tó máa ní ó fẹ́ jẹun tíyàwó ẹ̀ máa ní kò sóúnjẹ tínú ẹ̀ máa dùn so ẹ jẹ́ nǹkan tèmi máa gbà àwọn ọkùnrin pé ẹ̀yin ọkùnrin ẹ̀yin dẹ̀ máa fún àwọn obìnrin wa láàyè ẹ sì jẹ́ kán ṣe díẹ̀ kẹ́ wá wò bóyá wa náà ò ní ṣe dáadáa nítorí obìnrin máa ń pa tá a bá dẹ̀ ti sọ̀rọ̀ tá a ti sọ ó ti tán nìyẹn mo láwọn ọkùnrin mi kan náà pé alọ́jọ́ kan bá òde ṣe báyìí èmi àti bàbá wa bá jọjà ọkọ mi ò sọ̀rọ̀ ó jẹ́ ń tù ṣùgbọ́n tó bá jọjà tó bá bi mí léèrè mi màá ti bá wájú pẹ́pẹ́pẹ́pẹ́ má ti sọ tèmi má ti gbàgbé nǹkan mi òun wá jáde níjọ́ kan báyìí ṣe bó ṣe báyìí lọ́jọ́ kan báyìí ò ti gbàgbé lọ́jọ́ kan èmi ti gbàgbé gbogbo ẹ̀ torí mi ti sọ ti tọ́nù mi nìyẹn mi ò fìyàn sí àwọn wá ṣàlàyé pé àwọn ní orí mi mi ò rántí rò mọ́ ẹjọ́ tí mo rò so tó bá ní pé èèyàn kan sọ fáwọn pé bọ́kọ ń ṣe é ṣe lélẹ̀ ṣẹ́yìn ti délé wọn ẹ̀yìn ti rí bọ́ ṣe ń ṣe mo láwọn ọkọ àtìyàwó mi tó yẹ pé ọkọ máa sùn sí living room ìyàwó máa sùn sókè tẹ bá dẹ̀ rí wọn ní ṣọ́ọ̀ṣì ẹ máa rò pé best couple of the year ni wọ́n èmi mi fi ń wò ìṣe èèyàn láti ṣe mo máa ń ṣe bẹ́ẹ̀ mi bá ṣe rí ni káwọn èèyàn mọ nǹkan tí mo lè ṣe bí mo ṣe jẹ́ yàtọ̀ sí pé irú àwọn ọ̀rẹ́ mi kan wà níbẹ̀ tán lè testify pé tí ẹ bá nídìí ojú tó yẹ pé ojú ẹ̀yin ò ní méjèèjì ojú ò ní rédè yín o bàbá wa tí bá ní méjì tó yẹ pé ọ̀kan lẹ fẹ́ mo lè fún yín bébí ṣe rí tèmi nìyẹn ó wá lè dọ̀lá kẹ́ ẹ fi bú mi o àjọ búra wa ṣùgbọ́n màá mọ̀ pé mo ṣàánú yẹn náà báyìí you know so ipò táwọn obìnrin wà táwọn wà because àwọn obìnrin kan wà tó yẹ pé wọ́n bá ta omi wọ́n máa tà bí wọ́n ta bàtà rọ́bà wọ́n máa tà àwọn ọkùnrin míì dẹ̀ wà pé bọ́n ṣe ń ṣiṣẹ́ ilé náà ṣe ilé tí wọ́n sì lákòójọ àkójọ yàtọ̀ sí iṣẹ́ wọ́n ní iṣẹ́ kékeré owó ńlá ńlá ń wá obìnrin míì àjókòó sílẹ̀ dẹ̀ máa ṣiṣẹ́ kéékèèké àṣírí àdẹ̀ máa bò ọkùnrin mi àṣiṣẹ́ bíi mẹ́fà báyìí gbèsè ló máa fowó san. ó wá ní ìbéèrè kan tí mo tún fẹ́ bi yín. bẹ́ẹ̀ ni bàbá wa. àṣà wa sọ wípé tí ọkùnrin tó bá lọ kú sílé àná ojú wíńdò ni wọ́n ti gbé òkú ẹ̀ jáde. ibù bí ìyá ìyàwó gan bó bá kúlé àná ojú wíńdò náà ni wọ́n gbé gbà. ohun tí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ nù ìdí nìyí àwọn ọkùnrin míì á wá sọ wípé tíyàwó àwọn bá kọ́lé àwọn ò ní lè gbébẹ̀ torí orí àtàn ni
ní ayé òtún jẹ́ eléyìí ìjó bójú mu ṣé àṣà ló ń kó bá ọ̀pọ̀lọpọ̀ ni àbí kí lẹ lè rí sọ sí àárín. àárín. òun náà ni ìyá wa báwo ló ṣe bẹ̀rẹ̀ ṣe sọ wọ́n bí wá ní ìbéèrè kan lónìí wípé ká sọ nípa ṣé ó dáa kí a máa fọmọ wa tọ́nà sí ẹ̀sìn tá a bá ń ṣe. Mo dẹ̀ sọ fún wọn pé tá a bá ní ká fi ọmọ tọ́nà pé òkè bóyá ẹ̀sìn àbáláyé là ń ṣe nígbà tá a bímọ yẹn tó dẹ̀ mọ̀ wá sí orí ẹ̀ tọmọ bá dẹ̀ sì ti dàgbà tó ti tójú bọ́ bí ọmọ ọdún 18 àbí ọmọ ọdún 16 bó bá lóun ò ṣe mọ́ à lè figi fún lọ́rùn ojú ti là gbogbo nǹkan tá à ń ṣe nígbà táwa wà kékeré tá à ṣe ṣe sí kò sí nǹkan tó ń pè social media kò sí nǹkan tó ń pè Facebook aláwọn míì tó yẹ pé wọ́n ṣe fẹ́ ra wọ́n sí orí Facebook náà ti pàdé wọ́n dẹ̀ ní ìyàwó tá a bá fi jó fẹ́ ìran ni ó wò lọ irú tó bá wà lẹ̀ ibi tójú làdé nísìnyìí wọ́n ní kọkùnrin rédò kóbìnrin pa kéjò má ṣe àti sá lọ ni ṣùgbọ́n tá a bá wá sọ fáwọn èèyàn nìkẹta pé ìyàwó mi mà ló nílé ni wọ́n máa fi bú yín pé ilé ìyàwó yín lẹ̀ ń gbé. wọ́n á ní orí àtàn ló ń sùn. Bọ̀ tó bá yẹ pé àárín ẹ̀yin àti ìyàwó yín ló jọ wà pé ìyàwó mi ló lówó ló nílé o wọn ò ní mẹ́ni tó nílé ó ní mo sọ pé ká má gba ẹnì kẹta láàyè nínú ìyàwó. ọmọọba ní it's not right from my home field. wípé kóbìnrin kọ́lé kọkùnrin lọ gbé bẹ̀. ó lọ gbé bẹ̀. bàbá wa ọmọọba wọ́n ní bó ṣe wà bàbá wa tó ṣe é ṣeun bọ̀dá mi thanks for joining sir. Bó ṣe wà lóbì náà ló wà ń gbàǹjà. Mo ní mo ṣe sọ fún yín pé tá a bá jẹ́ kétì kẹta kó mọ nǹkan tá à ń ṣe nílé wa òun lẹ fi máa mọ̀ pé ìyàwó ló nílé tọkọ lọ kó bá ókè nílùú òyìnbó kọ́ nílùú òyìnbó ẹni tí ò bá níwèé nílùú yìí tó bá ń gbé yàrá kan kó dẹ̀ yẹ pé ìyàwó ti níwèé tó ti nílé tó ti ra lé ṣé wá ní pé torí pé òun fẹ́ fọkùnrin yẹn òun á lọ bá gbélé mi rẹ́ǹtì wọ́n fi lè tòun tó ń sanwó mọ́gẹ́jì lẹ̀ ní bàbá wa ẹ yẹ ká tún rò yẹn náà a lè sọ pé torí àṣà àti ṣe káwa wá sọ pé àfẹ́ tẹ́ra wa lọ́rùn àwa máa níra wa lára pé torí pé èèyàn kò sọ pé bó o bá sọ fẹ́nì kẹta tí ń ṣẹlẹ̀ ńlé rẹ̀ wọ́n lè mọ̀. ìwọ́n ní táfi wá máa sọ fí táwa máa fẹ̀ di ọ̀rọ̀ wa síta. tọkùnrin bá kọ́lé tóbìnrin bá kọ́lé tọkùnrin bá kọ́lé tó níyàwó méjì tó wá lókè ìyálé ló máa mú lọ wò níyàwó lọ yóò ní múyàwó lọ ṣé wọn ní sọ pé wọ́n fìyà jẹ. bẹ́ẹ̀ni. wọ́n sọ pé wọ́n fìyà jẹ ọkùnrin ló sì nílé bóbìnrin bá kọ́lé tó bá fẹ́ fọ́pọ̀ ẹ̀ pé òun kọ́lé ó mọ̀ pé àwọn ọkùnrin ò ní gba gbogbo ilé ṣùgbọ́n abroad ni ṣùgbọ́n nílùú wa nàìjíríà ní máa fáwọn obìnrin láyè náà láti máa sọ tinú wọn. bó ṣe wà ní líkì ló wà ní gbàǹjà. bẹ́ẹ̀ ni bàbá wa Kẹ́mi wọ́n ní we dey sleep on the streets because of culture and pride you can never do that. ṣé tó ṣe pé torí pé culture àti pride ẹ̀rọ pé kèmi ò lè tẹ̀lé ìyàwó mi lọ bí o mo fẹ́ máa sùn ta àbí lè rent tó yẹ pé wọ́n ti lùyàn wọ́n ti dẹrù yàn síta láti jẹ́ wáríkà obìnrin wa kọ́lé o àṣírí mi bò ó wà mọ́ gbapá. ta ni gbéraga ta ló ta ni gbéraga mọ́wọ́ wa ṣó gbéraga mọ́wọ́ fún yàn ní àbóbú yìí fún yàn. bẹ́ẹ̀ ọmọọba ní not with Nigerian woman because of the mentality and pride. Bàbá wa tó sì ní ìyáàfin culturally is not right for a man to live in a woman's house. But ọ̀nkú ìlú òyìnbó lẹ́yìn náà wà ẹ mọ̀ pé àjọ dàgbà ni bàbá wa nílé Ifẹ̀ nígbà náà a mọ̀ wípé àwọn bàbá wa àti ìyá wa a mọ̀ bó ṣe ń rówó yìí gan ẹ lè má mẹ́ni tó lówó jù ní ìyá yín àti bàbá yín ní ìgbà náà. Ní ìsinyìí náà tá a bá fẹ́ kẹ́ni kẹta mọ̀ a mọ̀ pófin ni a sì mọ̀ pé wọ́n ní pé culture wa ni ṣùgbọ́n láyé òde òsìn yìí bí bàbá ò bá ní tó bá pé ìyàwó ké mo lọ lé ọkọ nísìn èmi gba bóyá bí 1 million lóṣù ọkọ mi gba 200,000 lóṣù ó dẹ̀ fẹ́ kó ṣe bí ọkọ kó ra oúnjẹ sílé kó ṣe gbogbo ẹ̀ níbo lówó tó fẹ́ ṣẹ́kù tó máa fi kọ́lé. So tẹ́lẹ̀ bá wá nínú 1 million mi tí wọ́n wá fún ọkùnrin yẹn ní 800,000 tó wá fi kọ́lé ṣé àṣepọ̀ àjọkọ ni torí pé owó mi gan ló pọ̀ jù ní owó yẹn kò yé yín tá bá ní pé ká máa sọ ọ̀rọ̀ àṣà àní kúrò níbi tá a wà ó ní mo fi sọ fún àwọn èèyàn pé ẹ jẹ́ ká tẹ́tí dáadáa tá bá ní Tony spiritually is a curse on a man ok ṣé gbogbo ọkùnrin tó lòun kọ́lé báwo lẹ́yìn ṣe mọ̀ pé gbogbo ọkùnrin tó kọ́lé àwọn gangan ló kọ́ bí ò ṣe ìyàwó wọn ló kọ́ irú àwọn ìyá alájà pàǹgbà náà wọ́n máa ra ilẹ̀ sílẹ̀ wọ́n dẹ̀ sọ fọ́kọ pé ilẹ̀ rẹ̀ bàbá mi wọ́n dẹ̀ sì kówó fọ́kọ wọn tó máa fi kọ́ ta ló nílé ìyẹn kọ́ so culturally the man should be buoyant enough to run the house so he can take care of his wife and his children. ká tó tẹ̀síwájú mo fẹ́ sọ nǹkan kan tí mo fẹ́ kí àwọn olùgbọ́ wa kí wọ́n kọ́ wò tí mo ti fẹ́ kí wọ́n jẹ́ ká wò ó. Ní ayé àtijọ́ àwọn bàbá wa tí a bá wo ọwọ́ tí àwọn bàbá wa fi mú àwọn ìyá wa wọ́n mú wọn nímú
ìmú ẹrú bẹ́ẹ̀ mi ṣe fojú wò ìmú ẹrú la lè pè é. nígbà yẹn bẹ́ẹ̀ ni. torí bàbá mi ò fẹ́ ìyàwó 12. ẹ dúró torí pé wọ́n. olóòtú ẹ má ní mo gbọ̀rọ̀ lẹ́nu yín. ìyáálé ìyá mi kọ́ lọ́run kó fọ̀run kẹ́ màmá èmi ni àbíkẹ́yìn 9 ni wá bàbá mi níyàwó 3 ṣùgbọ́n èmi là àbíkẹ́yìn gbogbo wọn. ìyáálé mọ́mísí mi máa sọ fún mi pé bàbá mi kàn lè travel lọ Ìbàdàn wọ́n dẹ̀ rọ ọmọ kan wọ́n dẹ̀ mú wálé màmá ló tún máa fún wọn láṣọ wọ́n ní kí wá ló ṣe sí ọmọ mi mo ní níbo yìí ṣàpá ní ṣàyàmàyàmá báyìí wọ́n ní lè sà nítorí ọjọ́ ọ̀la yàwá náà fẹ́ jókòó tì yín ká lè mójútó yín ìyẹn tún kọ́ láyé ìgbà yẹn ìyẹn tún kọ́ wọ́n máa lu àwọn ìyá wa wọ́n máa lò wọ́n bí ẹni pé ẹrú ni wọ́n bàbá mi lè jí ìyá mi pé ó yá lọ sí ọjà Ifẹ̀ lọ ra àdán àti wọ̀rọ̀wọ́ làwọn fẹ́ jẹ lẹ́yìn pẹ̀lú yín olódó wọ́n dẹ̀ tí ó yá dírẹ́fà ó yá gbé wọn lọ sí ọjà Ifẹ̀ nírọ̀lẹ́jọ́ yẹn náà dẹ̀ gbọ́dọ̀ rà náà dẹ̀ gbọ́dọ̀ sè náà dẹ̀ gbọ́dọ̀ gúnyán náà dẹ̀ gbọ́dọ̀ jẹ. ṣé àwọn ọkùnrin ẹ̀yin náà láyà láti sọ̀rọ̀ ẹ̀ fún ìyàwó yín yìí sí pé ó dáa dìde bó ṣe ń sùn yìí ó ti lọ bí iṣẹ́ látàárọ̀ ó yá dìde mo fẹ́ gúnyán yín olódó wọ́n bá rọ́dọ̀ nǹkan wọn tiẹ̀ ní gbé sílé. ibi tí mo wá fẹ́ lọ nù girama wa máa ń sọ òun nǹkan fún mi ó máa ń sọ fún àwọn àǹtí mi wípé mo gbà á ládùúrà fún ó ní kẹ́ ẹ má lọ jẹ́ ìyàwó kejì o ó ní ẹ má lọ jẹ́ ìyàwó kejì o ó ní torí ohun tójú òun rí òun ò fẹ́ kí ojú ẹ̀yìn ọmọ òun kankan rí ìjẹ́ kí ló ṣẹlẹ̀ grandpa wa ìgbà tó fẹ́ ìyàwó àkọ́kọ́ ó lò bí ọdún 16 n ò bí ọmọ bàbá wa wò pé kò fẹ́ ìyàwó wọ́n fẹ́ ìyàwó kejì ìyẹn náà wá bímọ nígbà tí yẹn wá bẹ̀rẹ̀ sí ìgbà tí yẹn wá bẹ̀rẹ̀ sí bímọ wọ́n wá ní ìyàwó kejì yìí ọkà tí wọ́n bá jẹ òun ni ó fọwọ́ gun kọ̀ǹkọ̀sọ̀ ni ó fi jọ tó bá jọ tán yóò ro ọkà yóò sebẹ̀ òun ni yóò ṣe gbogbo iṣẹ́ ilé pátá yóò lọ sódò yóò lọ pọnmi yóò padà wá yóò tún lọ sínú oko yóò lọ kó kíní wá ìyáálé àjókòó wọ́n wá sọ torí pé wọ́n á lóhun lọ́wọ́ á fẹ́ ọkọ ọlọ́kọ wọ́n wá sọ wọ́n wá fi ìyà yẹn jẹ wọ́n ní ayé ìgbà náà tí a bá wò bí àwọn bàbá wa ṣe mú àwọn ìyá wa a rí i pé àwọn ìyá wa sì forí balẹ̀ fún àwọn bàbá wa débi gẹ́ wọ́n rọ ẹra wọn sílẹ̀ ká wá padà sí ayé òde òní kí ló wá ń jẹ́ kí n tó wá ń ṣẹlẹ̀ ní àwùjọ wa ẹ jẹ́ kí n wá sáré sọ lára àwọn arákùnrin kan bẹ tá à ń pè ní arákùnrin ọ̀kẹ́ owó yìí ó ti wà nílùú Amẹ́ríkà fún 20 ọdún ó ra lé sí Amẹ́ríkà ìgbà tó yá ó wá wò wípé kóhun sáré lọlé kóhun lọ fẹ́ ìyàwó kékeré ọmọ 48 years ní ọ̀kẹ́ owó yìí ìgbà tó wá lọ sílé ó fẹ́ ìyàwó ó wá mú ìyàwó ẹ̀ wá di registered nurse ìgbà tó wá di registered nurse ìyàwó ẹ̀ wá sáré yan ọ̀rẹ́ tó jẹ́ lọ́ọ̀yà l'Amẹ́ríkà ó wá nígbà yìí ni ìyàwó yìí wá ń ṣe ohun tó wù ú níbi tó ti ń ṣe ohun tó wù ú ìgbà tó bá wù ní á wọlé ìgbà tó bá wù ní á jáde ọkọ ẹ̀ ò lè pàṣẹ fún mọ́ ó ní bó bá ṣe wò ó lòun ò ná owó òun wọ́n jọ pa ó pọ̀ wọ́n ra lé l'Amẹ́ríkà wọ́n ń gbélé wọ́n jọ sanwó bíìlì nígbà tí ó ti dé ṣùgbọ́n ó wá di ọjọ́ kan wọ́n wá gbé ti ọ̀kẹ́ owó mọ́ àgọ́ ọlọ́pàá ó lo ọ̀sẹ̀ kan nígbà tí ó fi jáde lágọ̀ọ́ ọlọ́pàá in short ó ṣàlù sí ilé sí ọwọ́ ìyàwó pẹ̀lú ọmọ 3. bàbá wa ẹ tẹ wo nǹkan tí bàbá wa Tòkunbọ̀ wí ó ní I remember travelling to Nigeria last year for my dad's burial because both my house were tenanted. As if they won't rent it. My wife asked that we stay in her house, but I said no. I booked a luxury hotel and we stayed there. Ẹ máa gbọ́, ṣé ti rí? Ohun tí à ń sọ nípa àṣà ni pé àṣà àwọn ìṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lóde òní. You could have saved the money, that is it. Àṣà yẹn ti wọnú ẹ̀jẹ̀ wa débi pé a ríra wa bí ẹni wípé tí a bá ṣe ohun kan orí àtàn ni. Bẹ́ẹ̀ni. Tá a bá ṣe nǹkan àwọn ọ̀rẹ́ wa àbí àwọn ẹbí wa lè sọ pé wọ́n ti lórí rẹ̀ ìtẹ̀lé obìnrin gọ́gọ́. Òǹgbà tí a bá ń wo ohun kí làwọn èèyàn fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ tún gbègbè ayé ẹ̀ bẹ́ẹ̀ pé kí làwọn èèyàn fẹ́ wí tó ń bá ṣe báyìí àwọn èèyàn á sọ báyìí
ní ọ̀pọ̀ ìgbà ká máa wo ohun tí àwọn èèyàn wí, nǹkan tó bá rí wípé ó kí dára lọkàn ẹ fún ọ. sọ fún ẹ Bẹ́ẹ̀ ni, òun ni bẹ́ẹ̀ kí o ṣe. Ohun tí mo wá fẹ́ fàyọ ni wípé ní gbẹ̀yìngbẹ̀yìn ìgbà tí ìyàwó ò jẹ́ kí ọkọ rí àwọn ọmọ, kò jẹ́ kó wọlé mọ́, ọkọ lọ pa ìyàwó. Ṣé àṣà ló ti wọ orí àwọn ọkọ débi yìí ni, àbí owó tíyàwó ní ìgbéraga gun ìyàwó? Tí a bá sì wo àṣà wa ní ilẹ̀ wa, ọkùnrin lolórí, ṣùgbọ́n ní àwọn ìlú òkèèrè yìí obìnrin ní agbára ju ọkùnrin lọ. Ṣé torí òfin tọ̀hún ìyàwó bàbá wa Tòkunbọ̀ ní it is not done, wọ́n ní ègún ni fún ọkùnrin. Ta ló sọ bẹ́ẹ̀ pé ègún ni? Ṣé láyé tó yóò làjú yìí adájọ́ ni yín bàbá wa, ó dá bá ní ègún ni fún ọkùnrin, ṣé kọkùnrin kókó kúrò lé torí pé ìyàwó ẹ̀ ó kọ́lé ni? Ṣé wà nínú ìwé òfin náà wípé torí pé obìnrin ti kọ́lé o, ọkùnrin gbọ́dọ̀ kó kúrò nílé o, kò gbọ́dọ̀ kó tẹ̀lé lọ, bàbá wa? What if the man does not have the money to rent a building, or build a house on his own? On his own. Lọ kó lọ sílé mi rẹ́ǹtì torí pé wọ́n fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ìyàwó ló bí, ìyàwó ló kọ́lé. Ṣebí tá a bá sọ fún àwọn ará àta la máa mọ̀ bóyá ìyàwó ló lówó àbọ́kọ, torí sí ìfọwọ́sowọ́pọ̀ bá wà láàrin àwọn méjèèjì. Wọn ò ní, mo mọ̀ pé ẹ̀yin bàbá wa ẹ̀ ní gbà fún wa lónìí, ṣùgbọ́n bí ọ̀rọ̀ ṣe ń lọ kí gbogbo ẹ̀ bá lè dá, mo mọ̀ pé ẹ̀yin bàbá wa ẹ̀ ní gbà, ṣùgbọ́n kí gbogbo ẹ̀ bá lè dá, jẹ́ ká kẹ́kọ̀ọ́. Ẹ má jẹ́ ká máa wo ẹ̀yìn mọ́, iwájú ló yẹ ká máa wò, ká fọwọ́ wẹwọ́, ó ní wọ́n fi mọ́. Láti ilẹ̀ ló ti wà pé tóbìnrin bá ti ní ilé báyìí wàhálà ní fọkùnrin, bọ̀ kí ṣe gbogbo ọkùnrin, ṣe bí tẹ́ ẹ bá sọ síta ni wọ́n máa mọ̀ pé ìyàwó yín ló nílé. Mo fẹ́ sọ kankan fún bàbá wa ń bẹ̀ yẹn wípé wọ́n pè ní ègún, kò kí ṣe èèwọ̀. Ṣùgbọ́n àwọn bàbá wa máa ń lo àwọn ọ̀rọ̀ kan láti fi ṣe ìtọ́nisọ́nà. Ní ayé ìgbà kan wọ́n á sọ wípé ẹ gbọ́dọ̀ jókòó sórí odó. Bẹ́ẹ̀ ni, ẹ gbọ́dọ̀ jẹun lẹ́nu ọ̀nà. Kò ń ṣe pé èèwọ̀ ni tẹ má jókòó sórí odó, bọ̀ nípa ìmọ́tótó wọ́n mọ̀ pé tó bá jókòó sórí odó o lè só sórí odó, o lè gbọ́n yèpẹ̀ sí. Wọ́n sọ fún yín pé ẹ gbọ́dọ̀ jókòó sórí odó. Wọ́n máa ń sọ wípé ẹ gbọ́dọ̀ sùn lé àná. Ẹ tún gbọ́dọ̀ fọ̀ bẹ́ẹ̀ jẹun. Wọ́n sọ fún wa wípé kò bójú mu kí ọkọ kó lọ sùn, torí pé ohun tí a bá pè lórí wọn là kì í fi tẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n bá sọ fún yín pé orí adé ò kì í sùn ta, kò ń ṣe ìta gbangba ni wọ́n ń sọ. Irú ìta tí wọ́n ń sọ ní pé orí adé ò kì í sùn lé àná, òun ni ìta. Wọ́n ń sọ àwọn ohun kan fún wa láti fi àwọn ìdí àwọn nǹkan wọn múlẹ̀ ní. Ẹni tí a sọ wípé kò gbọdọ̀ jẹgún, ìtàn kan nìyí, wọ́n léèyàn gbọdọ̀ jẹgún. Ẹnìkan wá lọ pa àparò, ẹnìkan pa ẹyẹ ẹgún. Ẹni tó pa àparò ó jẹ àparò, ẹni tó pa ẹyẹ ẹgún ó jẹgún. Ìgbà tí wọ́n dé gbangba, ẹni tó jẹ àparò wá sọ wípé èmi jẹgún, kò sí ohun tó ṣe mí. Ẹni tó wá jẹgún wá sọ pé èmi jẹ àparò, kò sí ohun tó ṣe mí. Ìgbà tó wá tó bí ọjọ́ kẹta, ẹni tó jẹ àparò inú wa bẹ̀rẹ̀ sí rún. Wọ́n bá nítorí igún tó jẹ nínú ṣe rún. Kò sì jẹgún. Àwọn á rí i pé wọ́n ti bá wọn lọ́wọ́ sí i. Kò dẹ̀ ṣe òun ló jẹgún, ṣùgbọ́n torí ó sọ jáde pé èmi mo jẹgún. Ẹni tó jẹgún sì lòun jẹ àparò. Bàbá wa tó sí ní one day the man with his box, we see his box, no first being packed and left at the entrance of the door. Yes, èmi náà ṣe rí, ẹ jẹ́ kí n sọ ká sọ àwọn ohun kankan jáde. Ṣe rí àwọn obìnrin wa ní tòótọ́ tí wọ́n bá ti wà ní àwọn ipò kan tí ò bá ṣe ẹni tọ́lọ́run bá gbénú ẹ̀, ẹ̀wù ìgbéraga máa wọ̀ ọ́. Ǹjẹ́ ẹ̀yin mọ ìdí tí wọ́n fi obìnrin jọba mọ́ nílẹ̀ Yorùbá, tí wọ́n fi wọ́n ṣe adelé? Obìnrin ti jọba ní Ọ̀yọ́, ilé obìnrin jọba, Ilẹ̀ Ifẹ̀ obìnrin jọba. Ọ̀rọ̀ Ǹpọ̀tọ̀ ní obìnrin ní Ọ̀yọ́. Ọọ̀ni Lúwó tó ń ṣe Ọọ̀ni
nọ́mbà 20 obìnrin ni ṣùgbọ́n ní kété tí wọ́n bá ti dé ipò àṣẹ agbára máa ń gùn wọ́n tí ẹ bá lọ wo bí Lúwó ṣe lo àkókò ẹ̀ ó ń gun èèyàn lọ sí àárín ọjà bí ẹṣin ni ó wá burú bí ẹni tí bí alápàárà ìdí nìyí tí wọ́n fi sọ wípé àwọn ò ní fobìnrin jọba mọ́ ní ilẹ̀ Yorùbá lẹ́yìn àwọn Ìjẹ̀bú nìkan ni lóbìnrin mẹ́ta jọba lọ́dọ̀ wọn Ọ̀yọ́ obìnrin kan tó dẹ̀ fẹ́ jọba lọ́yọ̀ọ́ kò ń hà lè sọ pé obìnrin ni torí òun ló kọ́kọ́ yí padà láti obìnrin ó di ọkùnrin tó tó di kó gorí oyè. wọ́n ní kẹ́ wo life Margaret Thatcher. wọ́n ní look at the regime of Margaret Thatcher. bẹ́ẹ̀ ni ṣẹ́rí tí obìnrin bá wà ní ipò ẹ máa wo ilé àwọn ilé-iṣẹ́ tí obìnrin ti máa ń ṣe aládarí a ó rí i pé wọ́n máa ń street ohun tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wa nìyẹn wọ́n máa ń wò ó bí ẹni pé àwọn ti wà inferior ní kété tí àṣẹ bá ti yí padà sí ọwọ́ ọkọ àmì sí ọwọ́ aya ṣùgbọ́n ohun tí mo fẹ́ fà jáde ni ṣé ikú ló wá kàn ṣé ikú ló kàn wọ́n ní tàbájà bí kákúkọ́ gbogbo yín sì ní lọ́jọ́ kan ẹ ti sọ I love you lẹ́yìn tí ẹ ti fẹ́ra tán ẹ wá wò pé ìjẹun tó ṣẹlẹ̀ ní ká wá para wa ìdí tí a fi mú ètò yìí wá ni pé àwọn míì lè máa larú nǹkan yìí kọjá ó wò pé ìyàwó mi ń gùn mí gàlìgàlì ìyàwó mi ò jẹ́ kí n láṣẹ mọ́ lórí àwọn ọmọ kò jẹ́ kí n láṣẹ nínú ilé. bàbá wa náà ó tún wá ṣeré ọkùnrin tó rò títí tó lọ pa ìyàwó ẹ̀ mo rí ikú kọ́ ló yẹ kó jẹ́ wọ́n ní ikú yájẹ̀ sí lọ bàbá wa ọkùnrin ló pa ìyàwó kì í ṣe ìyàwó ló pa kì í ṣe torí pé wọ́n gún gàrègàrè ọkọ ló pa ìyàwó. ọkọ ló pa. bóyá kí n sáré ọkọ ló pa ìyàwó gbígbọ́n ọkọ tó pa ìyàwó ṣékú náà ló kàn ní. nǹkan tẹ́mi tí wọ́n rò nípa àwọn obìnrin míì náà ni bí àwọn nọ́ọ̀sì kan tó wà nílùú ìlú ọba tá a wà yìí àwọn kan wà tó jẹ́ pé tó má ti ní owó lọ́wọ́ báyìí tó má ti bóyá wọ́n fún wọn ṣẹ́ ń biṣẹ́ tó má ti rí ibi kọ́ ọmọ sí báyìí wọn ò ní ronú nípa ọkọ wọ́n tẹ̀ lè má dáná sílé wọn rògbà ṣé òun náà lè dáná ni ṣé wọ́n sọ pọ́kùnrin nìkan ló lè dáná ni ṣùgbọ́n òun náà lè dáná. bẹ́ẹ̀ni wọ́n lè má dáná wọ́n lè má mójútó lé ọkùnrin yẹn ti lè máa gbà bọ́ tábà wá ní pé torí pé nǹkan tóbìnrin ṣe wọ́n ní tí ẹdẹ bá ròṣẹ́ tó bá ròyà tó bá pẹran kò ní fúnyàn kankan jẹ bí èèyàn bá ro nǹkan tí àwọn obìnrin míì náà fojú ọkùnrin rí kò sẹ́ni tó máa kò sí ẹni náà tí ò ní fẹ́ fobìnrin ṣobìnrin míì léṣe ṣùgbọ́n ikú kọ́ ẹni tó ṣiṣẹ́ tó pa tó mú ìyàwó ẹ̀ tó lù pa tó fọ́ orí ẹ̀ tó pàdánù ẹni tó ti kú ti tán ṣe bó ṣàbímọ fún un á rántí ọjọ́ kan bóyá tóbìnrin yẹn tó gba ẹ̀mẹ̀rin lẹ́nu ẹ̀ ni àbí tóbìnrin yẹn dúró tì í èèyàn náà lè burúburú kó má níbi tó ti dá gbogbo wa bá ṣe ní dáadáa náà la níbùmí náà tó ní kálukú kù díẹ̀ káàtó ṣùgbọ́n wọ́n ní now you are talking bọ̀dá ọkùn tó sì kì í ṣe wípé kíyàwó yìí wá ṣẹ̀yìn kẹ́ máa rò pé ẹ lè fẹjọ́ sùn yẹn o ẹ lè gbé mọ́ra oníkẹ́ wá wọ́ wọn mọ́ra kẹ́ mú pápó kẹ̀dẹ̀ fọmọ lórí pé tó bá kú lè fi lè lọ́kàn balẹ̀ nǹkan tó wà lọ́gbọ̀n wúmà yẹn ni pé lọ́wọ́ kì í ṣe pé torí pé ó ń bu kì í ṣe pé torí pé kò gbọ́rọ̀ ó ń bínú ògo ẹ̀ tó ń lọ sókè ni pé báwo lọ́gbọ̀n obìnrin ṣe máa lókè tó máa dájókòó kò dé yẹ kó rí bẹ́ẹ̀ bí gbogbo ẹbí bá ń lọ fọ́lùdé tí obìnrin tó bá ra tíkẹ́ẹ̀tì fún gbogbo ẹbí kí gbogbo wa jọ lọ kò sẹ́ni tó fẹ́ mọ̀ bẹ́ẹ̀ bá sọ síta. ó ní mo sọ wípé sìn nígbà tí ó sọ pé obìnrin ó kọ́lé bóyá ọkùnrin ní Nàìjíríà ká fi ṣe ààrẹ láti sọ pé ìlú wa tá a wà yìí èmi gba £5,000 lóṣù bíi pharmacist ó fi ṣàkàwé ìṣe pharmacist ẹ dákun o kí máa gba £5,000 kí ọkọ tó pé mi sílé máa gba £800 ó dẹ̀ fẹ́ san nínú owó ilé kémi náà fẹ́ san bíìlì báwo ló ṣe fẹ́ kọ́lé nínú owó yẹn báwo ló ṣe fẹ́ fowó pamọ́ ṣá máa ní òkè torí pé ọkùnrin yìí ò ṣiṣẹ́ £800 òkè kóbìnrin má lọ bí iṣẹ́ mọ́ báwo ló ṣe fẹ́ máa jẹun báwo la ṣe fẹ́ rántí àwọn èèyàn wa Nàìjíríà wọ́n ní kájọ fọwọ́wẹ́wọ́ bí mo ṣe ń sọ obìnrin àtọkùnrin ẹni láti ṣera wa lọ́kan àgàgà wa tá tiẹ̀ wà nílùú ilẹ̀ àjèjì yìí irú èmi ní ìsìn ọkọ mi lẹ́bí ń bí èmi ní àbí kẹ́yìn ilé mi nìkan náà mo wà ń bí lẹ́yìn àwọn cousins ti máa rí lẹ́kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn ọmọ ìyá mi ò sí ń bí ṣùgbọ́n mo jókòó déédéé èmi náà ṣe pé bóyá sẹ́ǹtì ni mí o èmi náà kọ́kọ́ mi náà bá sọ̀pọ̀ náà ní ṣé òun náà advice yín eléyìí
ṣùgbọ́n bí kan mi wà tèmi ti dá tóbìnrin mi ò dá ó ní ibòmí tóbìnrin mi gbà tèmi náà gbà ó ní husband and wife are one if there is love they will achieve together bẹ́ẹ̀ ni àǹtí mi Alexis bẹ́ẹ̀ ni husband ọkọ àti ìyàwó gbọ́dọ̀ jẹ́ ẹyọ kan tẹ́ bá ti jẹ́ pé àwọn tá ti ẹ̀ wà ní ilẹ̀ àjèjì kíkà kọ́ wọn nǹkan táwọn máa ń rò táwọn bàbá wa máa ń rò ní wípé torí pé káwọn ẹbí wọn máa sọ pé ó ti lórí wọn orí ìta ni mo fẹ́ lò bí n bá lórí ọkọ mi mo ṣàbímọ fún. ó tún wá ní ohun kan tí mo tún fẹ́ kí wọ́n mọ̀ ní kété tí àwọn èèyàn yìí ń pa ìyàwó wọn ọmọ wọn ń dọmọ ìjọba toró ti dọmọ ọlọ́mọ torí bàbá tó pààyàn ní tí wọ́n tún wá gbọmọ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo kàríà tó ń gán ti bíùdì fún gbogbo ọdún ó dẹ̀ fi ìbínú bà á jẹ́ bẹ́ẹ̀ ni òun náà wá ní ọgbà ẹ̀wọ̀n ìyá ti kú ta ló fẹ́ tọ́jú ọmọdọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí àṣà kó gba ògo wa sọnù lọ́wọ́ wa wọ́n ní ilé ẹni láti jèkúté onídodo bẹ́ẹ̀ ni ohun tá a bá ṣe nínú ilé wa tá a bá sọ síta kò sẹ́ni tí ó mọ̀. kọ́ńdẹ̀ má mọ̀ pé àwọn ọmọ yìí làwọn ọmọdé ò sí àwọn obìnrin wa náà ẹ jẹ́ ká bọ́ ẹ̀wù gbéraga sílẹ̀ nígbà tó bá ti ń wò pé èmi ni mo tó yìí èmi ni mo dà yìí ó máa ń dàdàkúdà sílẹ̀ ọkùnrin ego jẹ́ kí n pè é ní ego ó wà nínú ẹ̀jẹ̀ ọkùnrin ṣùgbọ́n ní kété tí obìnrin bá ti lu àwọn ìwà kan láti fi hu jáde òun náà fẹ́ wò pé orí ni mo jẹ́ láyéláyé mi ò dẹ̀ gbọ́dọ̀ dìrù. bàbá wa ẹlẹ́rìí lẹ jẹ́ ṣé yìí wá lè bínúbínú kẹwàá nítorí pé obìnrin iṣẹ́ yìí kẹwàá mú pópó kẹ fi fọmọ lórí nígbà tí ṣe pé yìí ò ní ìbẹ̀rù Ọlọ́run tó wá tí Ọlọ́run bá jẹ́ pé gbogbo nǹkan táwa ń ṣe fún Ọlọ́run ló fi ń nà wá tó fi ń pa wá tó dẹ̀ ń dáríjì wá mélòó la fẹ́ kù lórílẹ̀-èdè ayé lórílẹ̀-èdè ayé. mo ń bá ọkùnrin kan sọ̀rọ̀ lọ́jọ́ kan mo ń bi wọ́n nírú ìbéèrè yìí náà ni ó ní láyé ó ní Ọlọ́run má jẹ́ kíyàwó òun lówó ju òun lọ ó ní mo kíyàwó òun bá fi máa olóhùn gbàdúrà rú ẹ̀ láyéláyé olóhùn ọ̀tí ẹ̀ nígbà olóhùn àyà lè jáde pé bóun ìyàwó òun ṣe fẹ́ lówó ju òun lọ mentality kan nìyẹn bóyá ó ní bí wọ́n ṣe brought ẹ̀ up nínú ìdílé tó ti bóyá bàbá ẹ̀ náà ó wò pé ọ̀hún kó jẹ́ pé ìyá ẹ̀ lówó ju bàbá ẹ̀ lọ kí ìyá máa wá gun bàbá gàlégàlé gbogbo àwọn ohun ìṣẹ̀lẹ̀ ká mú kúrò ní àwùjọ wa ká mú kúrò láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà ká dẹ̀ wò pé ayé ti da ayé ọ̀làjú nítòótọ́ ká ṣe ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì. wọ́n ní but my stand is that a man must always provide for his family rather than rely on a woman. bẹ́ẹ̀ni ọkùnrin gbọ́dọ̀ ní gbogbo ọ̀nà ni ó gbọ́dọ̀ pèsè fún ìdílé ẹ̀. ara ẹ̀rù tí wọ́n fi sára wa náà ni wọ́n fi sọ di èèwọ̀ wípé ọkùnrin ò gbọ́dọ̀ súnlé ìyá ilé kò gbọ́dọ̀ tẹ̀lé obìnrin lọlé àbí kí náà wí. ara ẹ̀rù ni kò ṣe nǹkan tí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ eléyìí ò ṣẹlẹ̀ rí ó ti ń ṣẹlẹ̀ even láàrin àwọn ọ̀rẹ́ wa ẹ máa rá àwọn ọ̀rẹ́ ọkùnrin tẹ́ máa sọ pé àti kó lọ lé mi ọpẹ́lọpẹ́ Ọlọ́run kò ní dárúkọ pé torí owó ìyàwó lòun fi lọ ṣebí wọ́n sọ fún yín pé owó ìyàwó yẹn làwọn fi kọ́ léṣẹ́ máa ní pé ọ̀rẹ́ yín kókó kò níbẹ̀ ni nígbà tẹ́ dẹ̀ mọ̀ wípé ọ̀rẹ́ yín gan nídìí ẹ̀pù nígbà tó ń gbélé mi rẹ́ǹtì tẹ́ẹ̀rọ owó ya tẹ́ẹ̀rọ owó fún ìyàwó tí wọ́n kọ́lé wọn kó lọ bẹ̀ tí wọ́n ní èmi ò lè ṣe ẹlòmíì máa sọ fún yín pé òun ò lè ṣe nǹkan tó dẹ̀ ń ṣe ń lé ẹ̀ ojú mẹ́wàá nǹkan tẹ́yìn lẹ̀ lè gbà lọ so kéèyàn máa fọ̀rọ̀ lọ àwọn ẹlòmíì nípa ìdílé èèyàn mi rò pé nǹkan tó dáa ẹ jẹ́ kájọ máa ṣe nǹkan tá a bá ṣẹra wa ká bẹra wa bàbá ní ìdí nǹkan bó bẹ́ẹ̀ pé ọ̀sẹ̀ kan lẹ̀ níjọ sọ̀rọ̀ síra á pera wa jókòó ó dáa má jẹ́ ká ṣe lè mọ ilé ò ní rìpíìtì ara ẹ̀ nǹkan gbogbo tó tà ń ṣe làwọn ọmọ náà ní. some men are not capable and they envy a strong and capable woman. bẹ́ẹ̀ni it's true wọ́n lè rò pé bóyá obìnrin míì tí ò bá sí ilé ọkọ àbó ti lọ́kọ méjì wọ́n ní àtorí kò ní tẹríba ni àwọn obìnrin tó yẹ pé wọ́n máa ń tutù dáadáa tí wọ́n lè sọ̀rọ̀ àwọn gan ni wọ́n lórí ọkọ ìyẹn tún kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò tiẹ̀ ń lè fẹ́ obìnrin tó bá ti lówó lọ́wọ́ abẹ́ tí ò rí irú àwọn èèyàn náà ní àwùjọ wa á ní ẹnu òun ò ní ka tí obìnrin bá ti ra lówó lọ́wọ́ díẹ̀ àwọn ọkùnrin míì wà lóhùn ò lè fẹ́. bọ̀ ẹ̀yàn mo ní kárí ẹlòmíì máa lówó lọ́wọ́ tó yẹ pé ẹni tí ò lówó lọ́wọ́ gan kò lè sọ ẹni tí ò lówó lọ́wọ́ ẹnu ẹ̀ mú ẹni tó lówó lọ́wọ́ gan kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán ṣùgbọ́n àyànmọ́ tó ń pè ní destiny oníkálukú kò lè tàṣe nígbà tí n bá marry ní age of 25 nsìn tí mo ní màtí máa ní 40 o ọmọ mi á ti pé 15 á ti pé 14
tọ́lọ́ bá wò pé àyíwọ tó yẹ pé bó bá pé 50 ò ní má rí àyànmọ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni Táyé àti Kẹ́hìndé yín ò ṣe dandan pé kánjọ má rí níjọ́ kan náà ẹ pé ọkùnrin obìnrin míì wà kọ́kọ́ ẹ̀ gan kó jẹ́ pé olówó jùràjùrà ni bóun gan bá ṣiṣẹ́ kékeré ó lè jẹ́ òun gan ló ń lákòjọ ẹni tó lówó gan lè má lákòjọ àyànmọ́ oníkálukú star oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni so káwọn ọkùnrin náà kan máa fún àwọn obìnrin láàyè ẹ máa fún wọn láàyè tóbìnrin bá ń gòkè irúgbà mi ti máa fẹ́ ṣe program báyìí tí mi ti lọ́kọ̀ bí i àtàìmú mà ti lọ ò tí ṣe tán ni inú tèmi gan inú ẹ̀dùn sí nǹkan tí mò ń ṣe ó yọ tètè mọ́ lọ tí wọ́n dẹ̀ ti wà live káwọn èèyàn tó wọlé òun gan ti wọlé ó ti bẹ̀rẹ̀ sí July kó ti inú tèmi gan máa dùn pé má kàn máa rẹ́rìn pé ọkọ mi wà nítòsí ṣùgbọ́n kó nǹkan wá máa sùn síbì kan kó máa sùn níbì kan kí ni náà wà níbì kan kó má tiẹ̀ rí lára àǹdí rárá máa gbà irú ọkùnrin wo lélẹ̀ béèyàn bá tiẹ̀ ń ṣe èèyàn àmọ́ pé gbogbo obìnrin a ní lọ́wọ́ èèyàn rò pé ọmọ tó bí fún mi ń kọ́ ìfẹ́ tẹ́ ẹ ní sí ẹ̀yin náà ẹ ní sí ìyá yẹn tí ò bá sóbìnrin kò lè sọmọ yìí ẹ máa wá àgbàgbà ọkùnrin míì tó máa ti bímọ fún wọn báyìí ọmọ yẹn náà máa gbé sáyà my love of kíní kan the love of my life ẹ máa pàyàwó tì ara nǹkan táwọn obìnrin máa ń rò náà nìyẹn pé tí máa ń ṣe nǹkan wọ́n wí pé bóyá ọkùnrin yẹn náà ń ṣe nǹkan tiẹ̀ tí ò sọ bóyá ó fúnyàn lówó tó yẹ pé kò sọ ńlé ẹ̀yin ara mi madam ẹ káàsán máa o ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ọkọ yín o wọ́n máa ṣe báyìí ọkọ rẹ̀ ti sọ fún yín lé pé ẹni máa tọrọ owó lọ́wọ́ máa lóhùn òní irú yẹn ni ò ń jẹ́ káwọn obìnrin kan ṣí ọkàn fún ọkùnrin pé ó kúkú sọ nǹkan tó ń ṣe fẹ́mi kékeré náà dá nǹkan mi ṣe ṣùgbọ́n obìnrin náà tó bá sì fẹ́ kọ́lé àbóralẹ̀ á sì sọ tí ò bá dẹ̀ sọ ẹ̀wúrí obìnrin ni pé obìnrin wà lábẹ́ mi ó dẹ̀ ń ṣe dáadáa ìyẹn ọkùnrin ẹ jẹ́ ká gbé kinní yẹn kúrò lọ́kàn. ẹnìkan wà ń bí o nínú àwọn ìtàn tí mo kọ yìí tí mo kọ jáde ìgbà tó ń di registered nurse tán ó ń kọ́lé sí Anambra nílùú Babẹ̀ wọ́n dẹ̀ jọ wà l'Amẹ́ríkà ọkọ òdẹ̀ mọ̀ kò sọ fún ọkọ ìgbà tí wọ́n wá wálé fún òkú lọ́kọ́ṣẹ́ wàá mọ̀ wípé ìyàwó òun ti ń kọ́lé sílé irú yẹn ń kọ́. ẹ̀hún náà ni mo sọ pé ìdílé tún máa ń mátà bó ṣe gbẹ̀yìn míyàn ṣe dàgbà láti ilẹ̀ náà ó tún jẹ́ nǹkan tó máa ń tó tún ní nǹkan tó ṣe gbòógì náà ayé ènìyàn ìkọsọ́kùnrin yẹn bá fẹ́ ṣe nǹkan tí ò dáa tó bá wo ibi tó ti jáde pé bàbá mi àti ìyá mi ò máa ń ṣe báyìí nígbà tí mo wà kékeré á tún sún sẹ́yìn díẹ̀ bíyàn bá ṣe ọkùnrin bá ṣe bí ìyàwó bá ṣe ọkọ ìṣòro kó máa ná àbíkan kó jọ síta ara ńdá pé obìnrin wọn ń ṣe báyìí ọjọ́ iwájú má ṣe bẹ́ẹ̀ mọ́ mo ti fi lè dáríjì ọ ìsì ní sọ fẹ́yàn bẹ́ẹ̀ bá ṣàlàyé fáráàta wípé bó ṣe tó fẹ́ mọ̀ àbí báyìí pé bóyá obìnrin yẹn náà ti ń ṣe yànká tó sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ pé ó ti kọ́lé ṣùgbọ́n tí ò bá ṣàlàyé fún yàn àwọn èèyàn kì í ṣe wọn ń ṣàjẹ́ ẹ ṣeun ìyá wa mo ti léyìn kan sọ fún mi pé well done ẹ ṣeun jàre ìyá wa àwọn ọkùnrin yóò fẹ́ gbà ní ilé pé bóyá fi ń ṣe pé bóyá à ń gapá a ní láti sọ tó jó òtọ̀rọ̀ fúnra wa ṣe rí ìgbà tèmi náà wà ní tí mo ẹ̀ṣẹ̀ wọlé ọkọ tí mo sì kéré ọkọ mi bá sọ ẹyọ kan èmi gan ti san 6 ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà sí náà ni mò ń gbọ́n sí ìgbà mi ò lè sọ̀rọ̀ báyìí máa kàn wò ó kúkú lè dákẹ́ kí n má sàn kankan ìgbà mi gbèmí lè sọ̀rọ̀ gan kó nǹkan má sọ̀rọ̀ pé ọmọ yìí tó bí èèyàn bá ṣe ń pẹ́ lọ́kọ̀ èèyàn máa ń gbọ́n sí ni kí n tó lè pèèyàn pé ẹ bá mi bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ dá mi pé ó ti dé góńgó inú mi jẹ́ pé mi ò lè gbé mọ́ mi ò dẹ̀ fẹ́ jà kò yé yín so tó bá yẹ pọ́kàn yẹn gbọ́ tíyàwó sọ fún tíyàwó dẹ̀ sọ fún pé wọn ò sọ fún yàn kankan ìwọ náà ni o máa kọ́kọ́ mọ̀ wọ́n. Instagram ẹ já wa o. Instagram tó jọjọ́ iwájú ni àbí ká mọ sọ lọ táwọn yóò padà yé ìrìn àmà lọ ẹ padà wá o. Yes, okay, ẹ jẹ́ kí ṣe kí ká wá bẹ̀rẹ̀.